lórí ìbò ọ̀ṣun ìgbẹ́jọ́ parí Adeleke àti Oyeto ń dúró dèdájọ́ kóòtù lẹ́yìn tí agbẹjọ́rò olùpẹ̀jọ́ àti tàwọn olùjẹ́jọ́ ti gbé àkọsílẹ̀ ẹjọ́ wọn síwájú ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lóṣù keje ọdún 2022 ilé-ẹjọ́ ti sọ pé gbogbo wọn yóò gbọ́jọ́ ìdájọ́ láìpẹ́. Nínú àríyànjiyàn àwọn abala méjèèjì nílé-ẹjọ́, agbẹjọ́rò fún olùjẹ́jọ́ àkọ́kọ́ ọ̀jọ̀gbọ́n Paul Ananaba tó jẹ́ amòfin àgbà sọ pé lóòótọ́ ni àwọn kùdìẹ̀kudiẹ wà nínú àkọsílẹ̀ ilé ìdìbò ẹgbẹ̀sán ó dín díẹ̀ 1750 ṣùgbọ́n bí wọ́n bá yọ kúrò nínú èsì ìdìbò tó wà nílẹ̀ síbẹ̀ oníbàárà òun yóò jáwé olúborí. Ó ní ṣe ni olùpẹ̀jọ́ kàn yọ ilé ìdìbò ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mọ́kànlá láti lè rí nǹkan tí wọ́n ń fẹ́. Tí a bá dúró lórí ẹ́síbíìtì BVR, tí a bá yọ ilé ìdìbò ẹgbẹ̀sán ó dín díẹ̀ kúrò nínú ilé ìdìbò ẹgbẹ̀rún mẹ́rin ó dín díẹ̀ 3763 tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú méjèèjì, olùjẹ́jọ́ kejì yóò jáwé olúborí pẹ̀lú ìbò ẹgbẹ̀rún lọ́nà 20. Agbẹjọ́rò olùjẹ́jọ́ amòfin àgbà Lateef Fagbemi sọ pé àṣìṣe ńlá gbáà ni àjọ elétò ìdìbò INEC ṣe láti gbé ẹ̀dà méjì àkọsílẹ̀ certified true copy jáde kí wọ́n tún tó wá máa sọ nígbẹ̀yìn pé ààbọ̀ àkọsílẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Fagbemi ṣàlàyé pé òfin ìdìbò tuntun kò mọ nǹkan tó ń jẹ́ ààbọ̀ àkọsílẹ̀, ìyẹn synchronized report lédè iléèbó. Ó ní tí àjọ INEC bá jẹ lọ lórí eléyìí ó túmọ̀ sí pé wọ́n kàn lè déédé kéde èsì ìdìbò lọ́jọ́ kan tí wọn yóò sì tún sọ lọ́jọ́ kejì pé kì í ṣe àkọsílẹ̀ tó péye làwọn gbé jáde. Ọ̀rọ̀ èsì ìdìbò yàtọ̀ sí ìforúkọsílẹ̀. Ohun tó tọ́ ni sísọ bí èsì ìdìbò bá ṣe wọlé, kì í ṣe ṣíṣe àfikún iye àwọn tí wọ́n forúkọ sílẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé olúwọlé ni ìwé ẹ̀rí tí olùjẹ́jọ́ kejì ìyẹn gómìnà Adémọ́lá Adeleke fi kalẹ̀ ní kóòtù nítorí ọdún 1988 ló wà níbẹ̀ pé ó gba tẹsimóníà ẹ̀ kó tó di pé wọ́n ṣe ìdásílẹ̀ Ọ̀ṣun lọ́dún 1991. Ó sì ké sí kóòtù láti fagilé ìgbésẹ̀ tí wọ́n fi kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò náà. Ní tiẹ̀, agbẹjọ́rò fún olùjẹ́jọ́ kejì Onyechi Ikpeasu tóun náà jẹ́ amòfin àgbà ní ọ̀nà tí wọ́n lè gbà láti sọ pé àdìjú ìbò wà ní nípasẹ̀ àkọsílẹ̀ àwọn olùdìbò, àkọsílẹ̀ BVR àti àkọsílẹ̀ form EC8A. Kò sì sí èyíkéyìí nínú mẹ́tẹ̀ẹ̀ta tó fìdí èyí múlẹ̀. Ó ní olùpẹ̀jọ́ kò pe ẹlẹ́rìí kankan láti fìdí rẹ̀ múlẹ̀ pé ayédèrú ni ìwé ẹ̀rí tí olùjẹ́jọ́ fi sílẹ̀ fún àjọ INEC, bẹ́ẹ̀ ni kò pe ẹlẹ́rìí kankan láti iléèwé náà. Ikpeasu sọ síwájú sí i pé àwọn tí wọ́n ṣe àròpọ̀ àdìjú ìbò tó wà ní ilé ìdìbò 6 péré, ẹgbẹ́ PDP ní 600 ìbò nígbàtí ẹgbẹ́ APC ní ìbò 700. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ kẹta tí í ṣe ẹgbẹ́ òṣèlú PDP amòfin àgbà Alex Ziyan sọ pé ọ̀rọ̀ Ẹdẹ Muslim High School àti Grammar School ti yanjú nítorí ọ̀gá àgbà iléèwé náà ti sọ pé orúkọ iléèwé kan náà ní méjèèjì. Lẹ́yìn atótónu abala méjèèjì ni alága ìgbìmọ̀ olùgbẹ́jọ́ náà onídàájọ́ Tẹ́sí Kúmẹ̀ sọ pé gbogbo wọn yóò gbọ́jọ́ tí ìdájọ́ yóò wáyé láìpẹ́. Babáṣọlá Florence ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.